الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، أصلي وأسلم على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين. ọpẹ́ fún Ọlọ́run Ọba wa, ọba tí àánú àti ìṣọ́ rẹ̀ dúró lórí wa ní gbogbo ìgbà, ọba tí ó pilẹ̀ wa láti bí àìsí, tí ó mú wa wá síbi tí à ń bẹ lọ́wọ́lọ́wọ́. Ọba yìí náà nìkan ni agbára rẹ̀ gbé láti mú wa kó láàyè yìí lọ sí ààyè míì. A dúpẹ́ fún Ọlọ́run lórí jíjẹ àti mímu wa, níná àti lílò. A dúpẹ́ lórí oore tó pamọ́ àti èyí tó hàn. Abẹ́lọ́run Ọba àlékè ọlá kó má ṣe ìṣàlékún oore fẹ́nìkọ̀ọ̀kan wa. Lẹ́yìn eléyìí, atọrọ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad, òjíṣẹ́ Ọlọ́run, ẹni tí Ọlọ́run rán láti wá ṣe àtúnṣe ilé ayé, láti pe àwọn èèyàn sí àkíyèsí, láti fi ẹsẹ̀ wọn lé ojú ọ̀nà tó tọ́ jùlọ. Fa addal amanata wa ballaga risala. Ànábì jẹ́ iṣẹ́ tí Ọba àlékè ọlá fi rán. Ànábì jẹ́ ní àjẹ́ pé ìfọkàntán tí Ọlọ́run Ọba àlékè ọlá ní sí Ànábì ò jàmbá rẹ̀. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad, gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tún tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ẹ̀san. Kọ́lọ́run má ṣe bá wa fi ìkẹ́ náà kárí wọn. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ìpàdé wa ní ààyè yìí lónìí ó dá lórí àwọn ìbéèrè kan tí Al-Haqq TV tí wọ́n ti gbà wọlé látọ̀dọ̀ àwọn ènìyàn wa láti ṣàlàyé nípa rẹ̀, pàápàá jùlọ lórí tó dá lórí Laylatul Qadr, òru abiyì, òru ọlá, òru àpọ́nlé, òru tó ṣe wípé fúnra Ọlọ́run lọ́ba àlékè ọlá ṣe àgbéga rẹ̀, tí Ọlọ́run wá pa Ànábì wa Muhammad láṣẹ láti máa ṣe àgbéga rẹ̀, láti máa kó iyì fún. Òru yìí, gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀, ọ̀gàníyà anit-ta'rif, kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ tí wọ́n bá ti sọ pé Laylatul Qadr, ó wọ́n nínú ọmọ ènìyàn tí ò ní mọ̀ tí wọ́n ń sọ, hátà àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí pàápàá. Ọlọ́run Ọba àlékè ọlá nínú al-Qur'an, oníranran àyà ni Ọba àlékè ọlá ti tọ́ka sí òru yìí. Oníranran àyè ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó ti ṣàlàyé nípa ọ̀rọ̀ òru yìí. Eléyìí náà ló ṣokùnfà kí a bójú wo kí làwọn nǹkan tó pamọ́ sínú rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ nínú tí wọ́n béèrè òun náà ni wípé kí ni tá ń pè ní Laylatul Qadr gan. Ẹlẹ́ẹ̀kejì, báwo ni a ṣe ń ṣe Laylatul Qadr, ọ̀nà wo ni a lè gbé ìgbà tí yóò fi ṣe déédéé tọba tó dá wa, tí yóò sì fi ṣe déédéé ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Alákọ̀ọ́kọ́, Ọlọ́run ọba tó ní wá, ó jẹ́ ká mọ̀ nínú al-Qur'anul Karim. Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatil qadr. Ọba àlékè ọlá ó sọ fún wa pé dájúdájú àwọn Ọlọ́run la sọ ọ́ kalẹ̀ nínú òru Laylatul Qadr. Kí lọ́wọ́ Ọba àlékè ọlá ń tọ́ka sí, òun náà ni al-Qur'anul Karim. Tí òru Laylatul Qadr ò bá tiẹ̀ ní nǹkan kan míì tó yàtọ̀ sí pé Ọba àlékè ọlá sọ ọ́ kalẹ̀ ní òru Laylatul Qadr, ó tó ní ọlá, ó tó ní iyì, ó tó ní àpọ́nlé fún òru yìí. Ọba àlékè ọlá ń tọ́ka sí wípé òru Laylatul Qadr ni a sọ al-Qur'an kalẹ̀, tí ń ṣe ìwé mímọ́ Ọlọ́run Ọba àlékè ọlá, tí ó fi gbé ìṣẹ̀mí ayé wa àti al-qiyamah tó fi gbé kalẹ̀. Àfáà àgbà Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ wọn wípé Ọlọ́run Ọba àlékè ọlá sọ al-Qur'an kalẹ̀ jumlatan wahidatan min al-lawhil mahfuz. Ọlọ́run sọ kalẹ̀ lódidi láti inú tá ń pè ní lawhul mahfuz ila baytil izzati minas sama'i dunya. Ọlọ́run sọ kalẹ̀ wá sí baytul izza, ilé kan là ń pè bẹ́ẹ̀, ó ń bẹ ní sánmà ilé ayé yìí, fi Laylatil Qadr. Dédé ọjọ́ tọ́lọ́run sọ kalẹ̀ ó ṣe dédé òru Laylatul Qadr. Thumma, lẹ́yìn ìgbà náà ni Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí mú wálé ẹyọ fún Ànábì wa Muhammad hasbal waqa'i, ní dédé àwọn ìṣẹ̀lẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀. Ọlọ́run wá mú al-Qur'an wá títí tọ́lọ́run fi mú wá fún odidi ọdún 23.
fún ànábì wa Muhammad tí al-Qur'an fi wá di pípé. Kò sí tí wọ́n torí rẹ̀ sọ òru yìí ní Laylatul Qadr tó kọjá ọlá àti iyì àti àpọ́nlé tí ń bẹ fún. Lábẹ́ náà ọba àlékèọlá oníranran nǹkan ni Ọlọ́run kó sí abẹ́ Laylatul Qadr. Ọlọ́run ọba tó ní wá Laylatul Qadr yìí Ọlọ́run sọ wípé fiha yufraqu kullu amrin hakim. Gbogbo ìran gbogbo bùkátà ọmọ ènìyàn àti àlìjànú àti gbogbo ń tọ́ba àlékèọlá dá òru yìí lọ́ba àlékèọlá máa kọ àkọọ́lẹ̀ odidi ọdún kan. Àfáà Abdullahi ibn Abbas sọ nígbà tí wọ́n ń tú àyà tí Ọlọ́run ọba àlékèọlá sọ wípé kulla yawmin huwa fi sha'an. Gbogbo ojoojúmọ́ gbogbo ọjọ́ lọ́ba àlékèọlá ń ṣiṣẹ́. Bàbá wa Abdullahi ibn Abbas wọ́n ní àkọọ́lẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ. Àkọọ́lẹ̀ àkọ́kọ́ tọ́lọ́hun kọ fún gbogbo ilé ayé pátá òun làkọọ́lẹ̀ tọ́lọ́hun kọ lọ́jọ́ àkọ́kọ́ tánàbí ń tọ́ka sí wípé àkọ́kọ́ ń tọ́ba àlékèọlá kọ́kọ́ dá òun ni alqalam gègé ìkọ̀wé. Ọlọ́run wá pa á láṣẹ wípé ó yá máa kọ ìwọ gègé. Gègé ń bi ọba tó ní wá wípé kí ni kóun kọ. Ọlọ́run wá sọ fún wípé máa kọ ohun títí ń bẹ àti ohun tí ó máa bẹ títí tálkìyámà Ọlọ́run ó fi dé. Gègé sì ti kọ́ wàrúfin alqalam ànábì ni wọ́n ti gbé gègé sókè wàjáfàtì suhuf in tí wọ́n kọ́ sí tí wọ́n fi gègé kọ tí wọ́n kọ́ ó ti gbẹ. Eléyìí ni àkọọ́lẹ̀ àkọ́kọ́. Ànábì wa bàbá wa àgbà Abdullahi ibn Abbas wọ́n tẹ̀síwájú wọ́n ní àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni àkọọ́lẹ̀ tinú ìyá ẹnì kọ̀ọ̀kan nígbà tí ọmọ bá pé oṣù 4 nínú ìyá rẹ̀ tí wọ́n ó lọ kàkọọ́lẹ̀ ilé ayé tí ń lọ bí katibi rizkihi wa ajalihi wa amalihi wa shakiyun aw sa'id. Wọ́n ó kàkọọ́lẹ̀ nǹkan 4 yẹn fún nígbà wo ni ó lò láyé, irú iṣẹ́ wo ni yóò ṣe, jíjẹ mu rẹ̀ ṣó lórí ire ni ó jẹ ni àbólórí ibú kọ́lọ́njọ́ kó mọ́ yà wá lórí ibú. Àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni àkọọ́lẹ̀ tọdọọdún òun ni àkọọ́lẹ̀ ti òru Laylatul Qadr yìí. Wọ́n ó kọ kí ni tí ó fẹ́ ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn àti kí ni tí ọmọ èèyàn ó ṣe, kí ni yóò ṣe ọmọ èèyàn, kí lọ́mọ èèyàn ó ṣe fún odidi ọdún kan. Wọ́n ó kọọ́lẹ̀ ní òru Laylatul Qadr. Àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni ti tójoojúmọ́ tọmọ èèyàn kọ̀ọ̀kan tí wọ́n máa kọ tí àfáà Ibn Abbas fi tú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sọ wípé kulla yawmin huwa fi sha'n. Laylatul Qadr lẹ́yìn eléyìí Ọlọ́run ọba àlékèọlá ó fẹ́ kí a ṣiṣẹ́ olóore nínú òru yìí púpọ̀. Nígbà wo ni òru yìí bọ́ sí? Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé òru Laylatul Qadr inú oṣù Ramadan ló bọ́ sí. Torí pé Ọlọ́run ti sọ fún wa láàyè míì wípé inú oṣù Ramadan lòun sọ al-Qur'an kalẹ̀. Ọba àlékèọlá ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. Ọlọ́run wá sọ nínú àyà eléyìí wípé inna anzalnahu fi Laylatil Qadr. Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé inú oṣù Ramadan ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa sọ fún wa àwọn iṣẹ́ olóore tá a máa ṣe nínú òru yìí. Ọlọ́run ọba tó ní wá ó sọ fún wa wípé ẹnikẹ́ni tí òun bá fi ṣe kòńgẹ́ òru yìí tí ó wá ṣe ìjọsìn nínú òru yìí àbó tọrọ nǹkan kan nínú òru yìí àbó tiẹ̀ rábàbà ó jí rẹ̀ bẹ̀ síwájú Ọlọ́run nínú òru yìí khayrun min alfi shahar. Náfìlà méjì téèyàn bá ríyàn nínú òru yìí bó ti kéré mọ́ ni bí náfìlà méjì ti kéré mọ́ nínú òru yìí yóò lọ lájú náfìlà méjì téèyàn yàn ní òru kọ̀ọ̀kan títí fódìdí ẹgbẹ̀rún oṣù lọ. Ẹgbẹ̀rún oṣù tá a bá ṣí ó jẹ́ ọdún kọ̀ọ̀kan 63 ó lé oṣù 4. Ìtumọ̀ rẹ̀ ni wípé tá a bá ka ọdún kìíní ìkejì ìkẹta tó fi pé ọdún ọ̀kọ̀ọ̀kan 100 tí ó wá lé ọdún 3 àti oṣù 4 ìjọsìn tí èèyàn bá ṣe ní òru Laylatul Qadr ó lóore ju gbogbo rẹ̀ lọ nínú àwọn ọdún tí ò sí Laylatul Qadr ń bẹ. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, báwo la ṣe ń ṣe ìjọsìn nínú òru Laylatul Qadr? Eléyìí ṣe pàtàkì púpọ̀ nítorí wípé oníranran àrà ní ń bẹ láwùjọ tiwa lónìí. Báwo la Nábì ṣe sallallahu alayhi wa sallam, àwọn sàhábà tó fi ilẹ̀ sáyé tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀, báwo ni wọ́n ṣe báwa ti ń ṣe lónìí ni àbóyàtọ̀? Tá a bá ní tanra wa, èyí tó gbalẹ̀ tó gbajúmọ̀ láwùjọ wa lónìí yàtọ̀ sí báwọn sàhábà ṣe o. Ó yàtọ̀ sí bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe ń ṣe. Ọjọ́ yìí ọjọ́ kan tó pamọ́ sí wa ni. Ó pamọ́ sí wa tí Ọlọ́run ọba àlékèọlá ò fi ìmọ̀ rẹ̀ mọ́ ẹnìkankan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì Ọlọ́run sọ fóun nínú hadithi kan, Ọlọ́run tún gbà òun lágbé rẹ̀. Ànábì ò sọ ọjọ́ kan pàtó fáwọn sàhábà.
ànábì wá gbìyànjú láti jẹ́ kí wọ́n mọ̀ pé kí wọ́n wá òru Laylatul Qadri àtèmi àti ẹ, ànábì ní kájọ wá ní àwọn òru tí ò ní ṣe pín sí méjì ní òru mẹ́wàá àti gbẹ̀yìn Ramadan. Ó jẹ́ òru mọ́kànlélógún, mẹ́tàlélógún, márùnlélógún tá ń pè ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, mẹ́tàdínlọ́gbọ̀n àti mọ́kàndínlọ́gbọ̀n. Àwọn òru yìí ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló ní kémi àti ẹ fi wá Laylatul Qadri. Tọ́n bá wá ní ká wá Laylatul Qadri láwọn òru yìí, ṣé wọ́n ní ká máa tó bá ti di òru yẹn ká máa pariwo pé Laylatul Qadri ìwọ dáwó, ẹ bá wa wá àrí o, ṣé ní tí wọ́n ní ká máa ṣe nìyẹn? Rárá o, wọ́n ní ká máa ṣe ìjọsìn ńbẹ̀ ni, nítorí pé ìjọsìn tá a bá ṣe ńbẹ̀ ó lóore ju ìjọsìn tá a bá fi odidi ọdún kọ̀ọ̀kan 100 àti ó lé 3 àtoṣù 4 tí ò sí Laylatul Qadri ńbẹ̀ ó lóore jù lọ. Ṣùgbọ́n ṣe sí tiwa lónìí ìṣesí kan tí máa bà nínú jẹ́ púpọ̀ ni. Kí ni ìṣesí wa? Ìṣesí wa ni wípé àsìkò yẹn làwa wá fi ìkówójọ tiwa sí, pàápàá wa àfáà. A máa wá kó ní mọ́sálásí kan bọ́ sí mọ́sálásí míì, a máa kó nílé kan bọ́ sílé míì, bá a ti ń sọ Kùránì kalẹ̀ láàmà palẹ̀ mọ́ dàlẹ́ ìlú. A máa wá aṣọ oríṣiríṣi tá a bá ti débi Laylatul Qadri bọ́n ti ń pè náà nìyẹn. Èmi a máa tú fáwọn èèyàn, èmi máa sọ fáwọn èèyàn wípé Laylatul Qadri l'Ànábì ṣe, alájì kówó mi làwa ń ṣe lónìí. Owó làwa wà after, kò sí nǹkan kan tá a need tá à ń sáré ẹ̀ tó kọjá owó, a sì ti gbàgbé pé owó yìí máa tán. Ìntọ́lọ́wọ́n bá àlékè ọlá ní ká fi òru yìí ṣe ó yàtọ̀ sí bá a ṣe ń ṣe o. Ìntọ́lọ́wọ́n ní a máa ṣe ni pé ká máa yan náfìlà, ká máa ṣe dáadáa, ká máa ṣèrántí orúkọ Ọlọ́run, ká máa ṣe sàárà, ká máa ṣe oríṣiríṣi iṣẹ́ dáadáa, iṣẹ́ olóore. Báwa ti wá ń ṣe lónìí, mọ́sálásí kọ̀ọ̀kan ló wá ní ọjọ́ Laylatul Qadri tiẹ̀. Ìjọ olóore Laylatul Qadri tàwọn mọ́sálásí báyìí wọ́n á níjọ́ báyìí ni. Oníkálukú àtúmọ̀ wá wo ti mọ́sálásí kọ̀ọ̀kan láti fi mújọ́ tiwọn tí wọn ò ní fẹ́ kó papọ̀. Gbogbo eléyìí ò bá lànà Ọlọ́run mu, bẹ́ẹ̀ kò bá lànà Ànábì wa Muhammad mu. Olórí ní tán Nabi sallallahu alaihi wasallam fẹ́ ká máa ṣe ń bẹ̀ ni pé ká pa lọ́lọ́ fọ́lọ́run lọ́jọ́ náà kó oníkálukú wà láàyè rẹ̀. Tó bá yẹ pé mọ́sálásí ilé rẹ̀ ló ń bẹ kó wà ń bẹ̀, tó bá yẹ pé inú ilé rẹ̀ ni kó wà ń bẹ̀. Pàápàá jùlọ Ọlọ́run tún wá fún wa láǹfààní ká tún ṣe àtìpó sí mọ́sálásí tá ń pè ní itikaf. Ká pa lọ́lọ́ sílé Ọlọ́run, ká máa ka Qur'an, ká máa ṣe azikir, ká máa ṣe oríṣiríṣi dáadáa nínú mọ́sálásí. Eléyìí ni tọ́ba àlékè ọlá béèrè lọ́wọ́ wa nípa òru Laylatul Qadri. Oníkálukú wa sì gbọ́dọ̀ mọ̀ wípé ìjọsìn in tó lófin ni lọ́dọ̀ Ọlọ́run. Bọ́lọ́run ṣe fún wa láǹfààní òru yìí, ẹnikẹ́ni tọ́lọ́run bá fi ṣe kò ń gẹ́ orí ńlá ló ṣe o. Ẹni yẹn ṣe oríire ayé àtàlùkìyámọ̀ tí ò ní bọ́nú oríire títí déwájú Ọlọ́run. Kí la fẹ́ wá máa fi irú nǹkan báyìí tá a máa wá fi ṣeré sí? Kí ló wá já sí wípé ibẹ̀ làwa fẹ́ gbé bùkátà jíjẹ múmu wa sí tá a wáṣẹ́ gidi ṣe? Ọlọ́run lọ́ba tí ń rọni lọ́rọ̀, òun lọ́ba tí ń lóru ọjọ́ yìí kò sí ohun tó burú ń bi kó o tọrọ jíjẹ múmu rẹ lọ́dọ̀ Ọlọ́run, tọrọ àrísìkí lọ́dọ̀ Ọlọ́run. Tó o bá sì fẹ́ tọrọ rẹ̀, tọrọ èyí tó jẹ́ halal, tọrọ èyí tọrọ òun fàlùbáríkà sí. Ṣùgbọ́n kó wá já sí wípé jíjẹ múmu la fẹ́ wá gbé lórí àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá yìí tá a máa wá lọ lójúlé sójúlé tá a máa kó níbì kan bọ́ síbòmíì. Ọlọ́run ò fara mẹ́lẹ̀ yìí o. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní man qama Laylatul Qadri imanan wa ihtisaban, ẹnikẹ́ni tó bá dìde lóru Laylatul Qadri tá ń sọ yìí lẹ́ni tó ṣe pé ìdìde rẹ̀ ìgbàgbọ́ tí ó ní sí ọba tó ní kò tí ì kó níbẹ̀, ó sì ṣẹ́kù lónígbàgbọ́ òdodo sọ́lọ́run. Wa ihtisaban tó sì ran kan ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run tí ò ran kan ẹ̀san látọ̀dọ̀ ẹlòmíì, irú ẹni bẹ́ẹ̀ Ànábì ní gufira lahu ma taqaddama min dhanbi. Ọlọ́run máa forí gbogbo ohun tó ti ṣẹ̀ ṣáájú nínú ẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ àlekè Ọlọ́run forí rẹ̀ jì. Lẹ́yìn náà èèyàn máa yá mi, Ànábì fẹ́ ká bẹ Ọlọ́run dáadáa nínú oṣù yìí, pàápàá jùlọ ní òru Al-Qadri, òru abiyì tá ń sọ yìí. Ìyàwó Aisha, Ọlọ́run bá wa yọ́nú sí wọn, wọ́n bi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan wípé ya Rasulallah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run, idha alimtu Laylatul Qadri, tọ́lọ́run bá ṣe tí ń bá mọ òru Al-Qadri tí ń bá mọ̀, kí ni mo fẹ́ mọ sọ ń bẹ̀? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún yàwá wípé máa sọ wípé Allahumma innaka afu tuhibbul afwa fa'fu anni, ìwọ Ọlọ́run, innaka afu, dájúdájú ìwọ lọba alámójúkò
tuhibbul afwa ó fẹ́ràn kó máa ṣàmójúkò púpọ̀ fa'fu anni ṣàmójúkò fún mi. Àdúrà tá Ànábì wa Muhammad fún ìyàwó Aisha nìyẹn. Ẹ wá jẹ́ ká jọ wo ẹ̀yin ọmọ ìyá mi. Ìwọ tó fẹ́ dìde lóru tá ń pè ní òru abiyì yìí, tó fẹ́ dìde ní Laylatul Qadr, dídìde rẹ o sì fẹ́ máa bẹ Ọlọ́run àmójúkò, ṣé wọ náà ṣàmójúkò fáwọn tó ṣẹ̀? Ibi ọ̀rọ̀ tó ń bẹ nìyẹn. Tí Ramadan bá ti dé, ojúṣe wa àti ẹ̀tọ́ wa òun ni wípé ká mójúkò fún gbogbo àwọn tí wọ́n bá ṣẹ̀ wá. Kí a mọ̀ ní kinní kan nínú ọkàn wa sí àwọn ènìyàn, sáwọn ọmọ ìyá wa nínú Islam. Ká ṣàmójúkò fún wọn, ká ṣàforíjì fún wọn. Tá a bá ṣàforíjì, tá a ṣàmójúkò, ni àwa náà máa fi rí àmójúkò látọ̀dọ̀ Ọlọ́run. Oníranran àdúrà ni mùsùlùmí wa tún lè ṣe lẹ́yìn àdúrà eléyìí. Ṣùgbọ́n àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ pé àdúrà tí mùsùlùmí bá fẹ́ ṣe, pàápàá jùlọ lásìkò yìí, lóru yìí, kí mùsùlùmí gbìyànjú kó jẹ́ àdúrà tí ó kó oore ayé àti oore alkiyama tó kó sínú. Tí a ò bá sì gbàgbé, lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àfáà máa ń sọ fún wa, àdúrà tó kó oore ayé àtọ̀run tó kó sínú ju ti ẹlẹgbẹ́ rẹ̀ lọ, òun náà ni àdúrà tí ọba àlékè ọlá fúnra rẹ̀ sọ nínú al-Qur'anul Karim, tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sì máa ń fi gbogbo ògbà rẹ̀ ṣe. Kí làdúrà náà? Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Kò sí oríire kan tó ṣẹ́kù láyé tí àdúrà yìí ò kó sínú, bẹ́ẹ̀ kò sí oríire kan tó ṣẹ́kù ní ọ̀run tí àdúrà yìí ò kó sínú. Gbogbo ìran orí ibú pátá ni àdúrà yìí ti lé jìnà fọ́mọ ènìyàn. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, àdúrà wa pọ̀ tánàbí wa Muhammad náà máa ń ṣe. Lára wọn, ya hayyu ya qayyum bi rahmatika astaghith aslih li shani kulla wala takilni ila nafsi tarfata ayn rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir. Ọmọ èèyàn máa ṣèrántí Ọlọ́run bá a bá ti ń kírun, láà máa ṣèrántí orúkọ Ọlọ́run. Èyí tó wá tó tún lágbára jù nínú òru yìí, ká má gbàgbé o wípé òru yìí ni Ọlọ́run bá àlékè ọlá lóhùn sọ al-Qur'an kalẹ̀. Kíka Qur'an wá ṣe pàtàkì nínú òru tá a sọ yìí. Bí Ramadan bá ti dé, kíka Qur'an ṣe pàtàkì nínú rẹ̀. Tó bá tún wá di òru mẹ́wàá gbẹ̀yìn táwọn wá Laylatul Qadr, ká wá dúnrí mọ́ Qur'an, ká jẹ́ kí kíka Qur'an wa kó tún jẹ́ ìlọ́po sí bá a ṣe ń kà tẹ́lẹ̀. Bàbá wa fẹ́ ka Qur'an, àkíyèsí ń bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ á ka Qur'an pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á kà á pẹ̀lú ìpayà. Ẹ jẹ́ á rántí ọ̀rọ̀ Ọlọ́run tó ní wa rattilil Qur'an tartila. Ẹ máa ka al-Qur'an ní kíkà tó dáa jùlọ, kíkà tí ọba àlékè ọlá fi rán Ànábì. Mélòó la fẹ́ kà nínú àwọn ènìyàn tí wọ́n ń ka al-Qur'an lónìí tó sì já sí wípé dípò kí Qur'an máa jẹ́ oore fún wọn, aburú ló tún jẹ́ fún wọn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní mélòó la fẹ́ kà nínú àwọn èèyàn tó ń ka Qur'an, wal Qur'anu yal'anuhu, tí al-Qur'an ó sì máa gégùn lé wọn. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, èmi ṣẹ̀ṣẹ̀ ń kọ́ Qur'an, ìyẹn kọ́ o, èmi ò tí ì mọ̀ ká dáadáa, ìyẹn gan ni wàá tún fi gba ládá. Ànábì fẹ́ ká máa ka Qur'an nígbà lákàtúnkà. Ìwọ tó ò tí ì mọ̀ rárá, gbìyànjú kó lọ́kọ̀. Tó bá já sí wípé n tó fẹ́ fi òru yìí ṣe ni pé o fẹ́ fi kọ́ Qur'an láti mọ̀ ká, ó tó. Ànábì wa sallallahu alayhi wa sallam sọ wípé ẹnikẹ́ni tí bá ń ka al-Qur'an, tí wá ń kà, tí ń ṣubú, tí ń dìde, tó ń gbé, tó ń tún gbé, tí ò rí gbé, tó tún tún gbé, Ànábì ládá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ fún. Yóò gba ládá pé ó ń sapá, ó ń gbìyànjú lórí àti mọ̀ Qur'an ká, yóò sì tún gba ládá pé ó ń ka Qur'an. Ẹni tó bá wá ń kà tóhun tiẹ̀ ti mọ̀ dáadáa, tó ti mọ̀ ká, òun máa bẹ pẹ̀lú àwọn màláíkà alápọ̀nlé. Níparí, ẹ̀yin ọmọ ìyá mi, òru yìí, òru abiyì ni. Lẹ́yìn gbogbo àwọn tá a ti sọ kọjá, ọba àlékè ọlá ní tanazzalul malaikatu warruhu fiha. Àwọn màláíkà Ọlọ́run máa wá sọ̀kalẹ̀, wọ́n máa sọ̀kalẹ̀ tẹ̀léra wọn, wọ́n máa sọ̀kalẹ̀ lóníranran. Afáwa gbà, afáwa Al-Khalil ibn Ahmad, wọ́n ní látara ń tọ́ba àlékè ọlá torí rẹ̀ sọ òru yìí ní al-Qadr, òun ni wípé ilẹ̀ òní kò ní sáàyè lórí ilẹ̀ fún ẹnìkan láti rìn, nítorí pé àwọn màláíkà ó ti máa gba gbogbo ilẹ̀. Kò ní fẹ́ sí ààyè kan lórí ilẹ̀ tí ò ní sí màláíkà ń bẹ. Wọ́n ní ilẹ̀ máa fún sísọ̀kalẹ̀ àwọn màláíkà ní òru náà. Wọ́n ní Ọlọ́run wá sọ látara áyà nínú al-Qur'an tó sọ wípé wa amma idha mabtalahu faqadara alayhi rizqa, ay fadayyaqa alayhi rizqa.
qadru yẹn ìtumọ̀ rẹ̀ ní at-tadyiq, ilẹ̀ máa fún, àwọn màláíkà máa sọ̀kalẹ̀ láti sánmọ̀. Àwa náà sì mọ̀ báwo ni ilẹ̀ ṣe mọ́ lẹ́gbẹ̀ẹ́ sánmọ̀. Àwọn màláíkà máa sọ̀kalẹ̀, ọ̀gá àwọn màláíkà á tún wá tẹ̀lé wọn. Ta lọ̀gá wọn? Òun náà ni Jibril. Kí ni wọ́n fẹ́ máa wá ṣe jàmọ́? Ṣé wọ́n fẹ́ máa kírun ni? Ṣé wọ́n fẹ́ máa wá bá wa gbààwẹ̀ ni? Rárá o. Wọ́n fẹ́ máa wá tọrọ àlàáfíà, wọ́n fẹ́ máa wá tọrọ àánú, wọ́n fẹ́ máa wá tọrọ ọ̀kẹ́ fún gbogbo ìran àwọn tí wọ́n bá dìde, tí wọ́n ń sin lọ́hun, tí wọ́n ò máa ṣe é nítorí ayé, tí wọ́n ń ṣe é nítorí alkiyama, tí wọ́n ń kírun fọ́lọ́hun, tí wọ́n ń ka alukur'an, tí wọ́n ń ṣe ìrántí Ọlọ́hun. Eléyìí wá yọ ẹnìkan lẹ̀, kò yọ bàbá lẹ̀, bẹ́ẹ̀ kò yọ ọmọ lẹ̀, kò yọ ìyàwó lẹ̀. Gbogbo fámìlì pátá, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tó bá tó àsìkò yìí, wọ́n ní Ànábì máa tún aṣọ rẹ̀ dì dáadáa, yóò sì jí tẹbí tará, yóò jí tẹrú tọmọ, yóò jí gbogbo àwọn ìyàwó pé tó àsìkò tá a dé yìí ń sìn àsìkò tí ò sórun mọ́ ni. Mùsùlùmí ò gbọ́dọ̀ máa fi odidi ọdún kan sùn kó wá tún láǹfààní òru Ramadan, òru 30, kó tún wá fi odidi 20 nínú òru 30 yẹn kó fi sùn, kó tún wá fi òru 10 yẹn sùn. Mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o. Mùsùlùmí tó bá mọ núrò, tó sì mọ tó ń ṣe, tó sì mọ̀ wípé ilé ayé yìí Ọlọ́run ò fi lẹ́nìkan lọ́wọ́ rẹ̀ ní ń bẹ, òun ní ń pàṣẹ rẹ̀, òun náà ni ó sì òun ní mójútó. Alkiyama náà kò sẹ́nìkan tó lágbára nǹkan kan níbẹ̀, Ọlọ́run nìkan lọ́ba tí ń pín. Kọ́lọ́run lè wá pín dáadáa àtòore fẹ́nìkọ̀ọ̀kan wa, a gbọ́dọ̀ sapá nínú òru tá a sọ̀rọ̀ rẹ̀ yìí. A sì gbọ́dọ̀ gbìyànjú, ìgbìyànjú wa àti ìsapá wa kó wá jẹ́ déédéé ìbámu tí Ọlọ́run ọba àlekè ọlá fẹ́, kó sì ṣe déédéé ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ni wọ́n bá ń tí a máa lè sọ fúnra wa nípa òru yìí àti àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ó wá. Abẹ́lọ́hun àwọn Alhaqu TV ọba tí ó gbé wọn kalẹ̀ lórí dáadáa, kọ́lọ́run ọba àlekè ọlá jọ̀ọ́ nínú àánú ẹ̀, Ọlọ́run má ra wọn láre. Gbogbo ohun tí èèyàn fi ṣe, tí fi jẹgba ṣíṣe, kọ́lọ́run jọ̀ọ́ kó má ṣe bá wa ṣe fún wọn. À ń fi àsìkò yìí náà rọ gbogbo àwa tá à ń wo prógráàmù yìí, àwa tá a ní ó kan àbí méjì tá a lè fi ràn wọ́n lọ́wọ́, ẹ jẹ́ á dìde ìrànlọ́wọ́ sí wọn. Wọ́n ní bùkátà sí ní tó pọ̀, káwa náà gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún wọn. Gbogbo ohun tá a bá lè ṣe tí ó máa fi jẹ́ ìrànlọ́wọ́ tí prógráàmù yóò fi máa tẹ̀síwájú, ká gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́ láti ṣe fún wọn. Wallahu fi auni al-abd, Ọlọ́run bá ń bẹ lẹ́ni tí ó máa ran ẹrú rẹ̀ lọ́wọ́. Ma dama al-abdu fi auni akhi, lópin ìgbà tí ẹrú náà bá ń ran àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́. Hadha wa sallallahu wa sallam wa baraka ala Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk. Subhanallah walhamdulillah.